mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin fans and friends wa tẹ́ wà lórí YouTube àtẹ̀yin tẹ́ wà ní Instagram lórí Facebook tẹ́ wà lórí TikTok orí YouTube lélẹ́yìí Yorùbá Dùn Online TV lára àwọn ìránṣẹ́ Ọlọ́run tá a sọ pé on trend lórí social media ara wọn rè. Bàbá kí lorúkọ yín? Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Jesuyemi Ebenezer. Ǹjẹ́ ó ti tó ọdún mélòó tí Ọlọ́run ti dá tó ti gbé yín kalẹ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àbí iṣẹ́ Ọlọ́run ló pè yín ni àbí àwọn èèyàn lọ́kàn sọ fún yín pé ẹ ní ìpè? Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run tá a bá ní a máa kà ní méní méjì torí ìbéèrè méjì lẹ béèrè papọ̀ yẹn. Tí n bá ní kí n kà báyìí á ti lé lógún ọdún náà tí a ti wà nínú ìrìn àjò yìí. Ní ìyẹn báyẹn ẹ̀kejì pé sí Ọlọ́run ló pè mí àbáwọn èèyàn. Ní wọ́n kàn sọ pé àwọn dẹ̀ rí iná sí pé Ọlọ́run pè yín. Ohun tó dájú ni bí ohun ìpè ò bá dájú kò sẹ́ni tí ó dìde fún ogun. Ó dájú gbangba wípé Ọlọ́run ló pè mí. Ǹjẹ́ ṣé ẹ ti ní àwọn ìkọ̀sẹ̀ rí láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ṣó ti ṣẹlẹ̀ rí? Ẹ mọ̀ pé tá a bá bímọ tá a bá ń tọ́ ọmọ yẹn tó bá táwọn àkókò kan a máa fẹ́ bẹ̀rẹ̀ ìmúra àti jókòó. Bó ṣe ń jókòó yẹn a fẹ́ ṣubú ṣùgbọ́n àwọn òbí á correct ẹ̀ òun ló máa gbọ́njúmọ́. Tó bá tún ń dìde ọ̀pọ̀ gbà ẹni ó fẹ́ làwọn nǹkan kan ó fẹ́ ṣẹlẹ̀ tí ó fẹ́ ṣubú. Gbogbo òfin kẹ́kọ̀ọ́ náà ni kò sí béèyàn ṣe lè máa tọ ọ̀nà kan tí ò ní kan kòtò kó kan gelele kó kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n a dúpẹ́ pé àánú àtòrí ọ̀fẹ́ dájú. Ǹjẹ́ sóbìnrin ti gbé yín ṣubú rí àbẹ́ ti ní ìrírí obìnrin rí? Tí n bá ní kò ṣẹlẹ̀ rí irọ́ ni o, irọ́ ni. Mo ti ní ìrírí ẹ̀ rí ṣùgbọ́n a dúpẹ́ fún ìrànlọ́wọ́ Ọlọ́run tó dìde tí ò jẹ́ kí ìkọsẹ̀ ó di ìṣubú pátápátá. Ṣùgbọ́n ṣe lè sọ díẹ̀ fún wa nínú ìrírí yín nípasẹ̀ obìnrin nínú iṣẹ́ ìránṣẹ́? Ṣé rí obìnrin Bíbélì sọ nípa wọn fún wa pé ohun èlò tí ò lágbára ni wọ́n o ṣùgbọ́n bí wọn ò ṣe lágbára yẹn wọn ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn. Ohun tó sì yẹ kéèyàn ó máa kírànsí Ọlọ́run tàbí ọmọ Ọlọ́run kó wà kíáfù nípa rẹ̀ torí gbogbo ohun tí ń bẹ lára obìnrin gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ ẹ̀kọ́ bàbá wa kan wọ́n ní pàkúté ni. So gbogbo ẹni tó bá sì fẹ́ rìn ní igbó tàbí ilẹ̀ tá a dẹ pàkúté sí ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń farabalẹ̀ tó dẹ̀ ń kíyèsára. So ọ̀rọ̀ nípa obìnrin ó jẹ́ kò ṣeé mọ̀nì àti ohun tí èèyàn ò gbọ́dọ̀ dára dé. Nínú ìrírí yín jẹ́sẹ̀ lè sọ ìrírí kan fún wa nípa bí obìnrin ṣe fẹ́ gbé yín ṣubú. Kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn sà? Mo lè ẹjẹ́ ń sọ ọ̀kan tó súnmọ́. Obìnrin yẹn kàn wá lọ́jọ́ yẹn mo sì kéré nínú ìrírí ńgbà yẹn. Ó tún máa tọ́dún mélòó sígbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́? Ẹni tí mò ń sọ yìí bóyá yóò ti tó bí kò lè tù ju bí ọdún 5 lọ nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Ló bá ó sọ fáwọn èèyàn pé òun fẹ́ rí mi mo dẹ̀ wà nínú ilé wọn ni kò wọnú ilé àwọn èèyàn wà ní ìta. But ìgbà tí mo kàn ohun tí màá rí ni pé ńgbà tó wọnú ilé ó ní ẹ̀yìn ọrùn báyìí pé kòkòrò kan mò ń níbẹ̀ pé kí n wò mo dẹ̀ wò mo ní mi ò rí nǹkan kan bẹ́ẹ̀ ó ní kí n fọwọ́ kàn. So ìgbà tí ó wá súnmọ́ mi pé kí n fọwọ́ kàn yẹn lóye mi ṣẹ̀ wá sí wípé kí ló ń ṣẹlẹ̀. Mo wá sọ fún mo ní kí ló ṣe ẹ́. Mo wá sọ Ọlọ́run ràn mí lọ́wọ́ jáde tó máa pe àwọn èèyàn tó wà ní ìta ń sìn. So bó ṣe wá kúnlẹ̀ nìyẹn wípé ẹjọ́ ó dẹ̀ jáde. Then lọ́jọ́ kejì ó tún padà wá ó wá bẹ̀bẹ̀ tó mo sọ fún pé kó kúrò lórí ẹ̀ wípé èṣù ló fẹ́ lò bọ̀ kó mọ́ fara ẹ̀ lẹ̀ fèṣù. Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí yàn kí ni nǹkan tó lè padà ṣẹlẹ̀ sírú ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀? Ṣé rí kí èèyàn ó mọ̀ tí ì mú àpá ó dáa ju kó mú àpá kò sàn torí pé kò sí bá a ṣe lè tọ́jú egbò àpá ojú àpá ò lè jojú àwọ̀ àmì yẹn sì máa wà ńbẹ̀. Ó dára ká kúkú máa ṣọ́ra ká dẹ̀ gbàdúrà
torí kì í ṣe nípa ipá tàbágbára, nípa ìrànlọ́wọ́ Ọlọ́run ni. Ká gbàdúrà kọ́ Ọlọ́run ó ràn wá lọ́wọ́ kó má tiẹ̀ kúkú ṣẹlẹ̀ ju wípé kó wá ṣẹlẹ̀ lọ. ìránṣẹ́ Ọlọ́run tó bá súnmọ́ yín tírú ẹ̀ bá ṣẹlẹ̀ sí, irú advice wo lẹ máa fún? Àbẹ́ ti ní ìránṣẹ́ Ọlọ́run kan tó súnmọ́ yín pẹ́pẹ́pẹ́ tírú ẹ̀ ti ṣẹlẹ̀ rí sí rí? By the grace of God, adúpẹ́. Kí lẹ advice tẹ fún? Nígbà tó ṣẹlẹ̀, gẹ́gẹ́ bá a ti kà á, ṣe rí gbogbo èèyàn tó bá ti wàásù pé nǹkan báyìí ò dáa, tẹ́ ẹ dẹ̀ rí wípé nítòótọ́ tọkàntọkàn ẹ̀ ó múra àti ṣe, tírú ẹni bẹ́ẹ̀ bá wá padà wá ṣe nǹkan yẹn, ẹ mọ̀ pé nǹkan tó dé bá ń ló lágbára jùlọ. Gbogbo ohun tá a nílò láti ṣe ni wípé, àti bí ìtọ́ni bẹ́ẹ̀lì pé tí a bá mú ẹnikẹ́ni nínú ìṣubú kan, àwa tí í ṣẹni ẹ̀mí, ká múrú ẹni bẹ́ẹ̀ wá sí ipò, ká mú bọ̀ sípò nínú ẹ̀mí ìrẹ̀lẹ̀, ká wà pẹ̀lú wa gbàdúrà kí irú àdánwò bẹ́ẹ̀ kó má bàa ṣubú sọ́dọ̀ tiwa náà. So nígbà tó ṣẹlẹ̀, a gbìyànjú lórí ẹni yẹn. Ọlọ́run dẹ̀ tó wá ràn wá lọ́wọ́ pé irú ẹni yẹn náà ó fara rẹ̀ fún àwọn ìbáwí tá a fún un àti àwọn oríṣiríṣi àwọn ìrànlọ́wọ́ tá a ṣe fún un, tó dẹ̀ padà wá. A dúpẹ́ pé ó dẹ̀ rí fún lónìí, ó dẹ̀ tó ń sa eré ìje rẹ̀ lọ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ àwọn fans and friends òun lẹ̀ ń gbọ́ yìí. Ìránṣẹ́ Ọlọ́run alààyè, ẹ dárúkọ yín. Orúkọ mi ni ajínrere Jesuyemi Ebenezer Adesina, wọn a mọ̀ aka Ṣẹ̀kẹ̀rẹ̀ Jésù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ẹ̀yin náà ti máa ní àwọn làkọjá kan tó jẹ́ pé ẹ̀yin náà là kọjá, ṣùgbọ́n tẹ́ ẹ lè sọ fún bàbá yín nínú Olúwa, tó sì jẹ́ wípé ẹ wá fi ṣe iṣẹ́ onú ẹ̀kú àràmọ́ra. Eléyìí sì ń jẹ́ kí ìránṣẹ́, ó ń jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́, ó ń jẹ́ kó lọ sẹ́yìn, kò jẹ́ kó lọ síwájú mọ́. Bàbá, ta ni wọ́n ń pè lọ́mọ Ọlọ́run? Ǹjẹ́ ṣé ọmọ Ọlọ́run ni yín sà? Ẹ ṣeun. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, ọmọ Ọlọ́run ni mí. Ẹ̀mọ́ sì ń jẹ́rìí sí wa bẹ́ẹ̀ pé ọmọ Ọlọ́run là ń ṣe. Ǹjẹ́ ṣé àwọn èèyàn tó wà nínú ìjọ yín àtàwọn èèyàn tó wà ní àdúgbò yín lè sọ pé ọmọ Ọlọ́run ni yín nínú ìwà àti nínú ìṣesí yín sà? Bó bá jẹ́ pé ó ṣeé ṣe ni, bí orí ọ̀fẹ́ bá wà, mi ì bá sọ wípé bẹ́ẹ̀ bá ráwọn èèyàn díẹ̀, bóyá ládùúgbò tàbí nínú ìjọ, ẹ̀ ń bá sọ pé kẹ́ ẹ bí wọ́n. Èmi fúnra mi, mo lè sọ pọ́mọ Ọlọ́run mi, ṣùgbọ́n ẹ̀rí táwọn èèyàn bá tún sọ tẹ́ ẹ bá gbọ́, ẹ̀yin gan wà lè mọ òtítọ́ tẹ́ ẹ dì mú. Kí ni yìí? Ok, mo ń gbọ́ yín lọ. So ẹ ó lè mọ òtítọ́ tẹ́ ẹ dì mú nípa rẹ̀, ṣùgbọ́n mo gbọ́ Ọlọ́run gbọ́ wípé tẹ́ ẹ bá ń kiri àdúgbò tí mo wà, tàbí tẹ́ ẹ bá pè nínú àwọn ọmọ ìjọ mi láì sí mi ń bẹ̀, tẹ́ ẹ bá béèrè nípa mi, mo mọ̀ wípé ẹ ó rí ohun tó dáa gbọ́ nípa tèmi. Ǹjẹ́ ṣé ẹ ti ràn èèyàn lọ́wọ́ rí? Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà, wọn kì í ràn èèyàn lọ́wọ́. Ǹjẹ́ ṣé ẹ ti ràn àwọn èèyàn lọ́wọ́ rí? Tá a bá sì ka èèyàn 2, 3, 4, á sọ pé lóòótọ́ lẹ ràn àwọn lọ́wọ́. Ǹjẹ́ ṣó ti wà rí? Inú mi dùn wípé ohun tá à ń ṣe yìí ó lọ lọ́pọ̀lọpọ̀, àwọn èèyàn ó máa rí, wọ́n á rí káàkiri. Iyọ̀ kò yínra ẹ̀ lọ́bẹ̀, ṣùgbọ́n níwọ̀nba tó bá wà níkàáwọ́ mi, mo máa ń ṣe fáwọn èèyàn. Àti ráwọn tí ó dàbí ẹni wípé wọn ò nípa, a mú lọ síbi iṣẹ́, a fi wọ́n sẹ́nu iṣẹ́, wọ́n dẹ̀ kọ́ṣẹ́ yẹn, wọ́n dẹ̀ fi ń jẹun báyìí. A rí àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́, kódà a rí àwọn tó jẹ́ pé tí n bá mú wọnú ilé ń bẹ̀ yẹn, màsín kan wà ń bẹ̀, màsín aṣọ titun tá a ṣe rà. By the grace of God, ọ̀kan nínú àwọn tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ràn wá lọ́wọ́ pé kò nípa kó dẹ̀ léèyàn, ṣùgbọ́n nígbà tó gbàgbọ́ wípé kò lè wà bẹ́ẹ̀, tá a fi sẹ́nu sọ, mo sanwó sẹ́, mo dẹ̀ra, mo sanwó ọ̀gá, mo ṣe gbẹ freedom ẹ̀ là ń múra lọ́wọ́, màsín ẹ̀ mo ti rà, ó wà nínú ilé ń bẹ̀ yẹn. Bàbá lè wọnú ilé yẹn, ó tiẹ̀ jẹ́ àpẹẹrẹ tá a lè rí. Oúnjẹ wo lẹ fẹ́ràn jù bàbá? Ká ló oúnjẹ kan tẹ́ ẹ fẹ́ràn jù? Ìbéèrè fẹ́ lọ lórí ẹ̀ ní sà. Ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni mí o. Ṣé ẹ rí nípa oúnjẹ tí mo fẹ́ràn yẹn? Mo fẹ́ràn iyán. Jù nínú gbogbo oúnjẹ. Nínú gbogbo oúnjẹ. Tó bá wá ṣẹlẹ̀ pé ẹ̀ ń gbà àwẹ̀ lọ́wọ́, tí wọ́n bá wá ń gúnyán tán dẹ̀ ṣe ọbẹ̀ tẹ́ fẹ́ràn sí, ǹjẹ́ ṣé ẹ̀ ní lè já àwẹ̀ yẹn? Ojúṣe ara kò yẹ kó dìtẹ̀ mí lọ́wọ́. Ṣó ti ṣẹlẹ̀ rí débi pọ́ wọ̀nyí lójú? Ṣó ti ṣẹlẹ̀ rí? Ọlọ́run ò jẹ́. Ọlọ́run ò jẹ́.
Ọlọ́run ò jẹ́. ǹjẹ́ látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ṣé ẹ ti ní nǹkan kan tó yẹ pé ẹ fi kábàámọ̀ rí pé ó dùn mí pé Ọlọ́run pè mí síṣẹ́ ìránṣẹ́ só wà rí mo fẹ́ kẹ́ ẹ ro ni o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo wẹ̀yìn wò ní gbogbo ọ̀nà, mo ní ìṣẹ́jú kan láti kábàámọ̀ wípé mò ń ṣiṣẹ́ Ọlọ́run. Ọlọ́run ò jẹ́, torí Ọlọ́run dára sí mi ní gbogbo ìgbà. Nígbà tí ènìyàn bá ti ń ṣe tó wù níwọ̀nba, Ọlọ́run kì í jáni kulẹ̀. Èmi ò kábàámọ̀ pé mo gba iṣẹ́ Ọlọ́run mo dẹ̀ ń ṣe, torí wípé mò ń rí àánú àtọ́jú rere rẹ̀ kò dẹ̀ padà lẹ́yìn mi, torí òní mo fi síwájú nínú gbogbo nǹkan. ǹjẹ́ ṣé àwọn èèyàn ti ṣẹ̀yìn rí tẹ́ wàá wò pé mi ò ní lè dáríjì ẹni yẹn só ti ṣẹlẹ̀ rí téèyàn irú ẹ̀ṣẹ̀ wo lèèyàn lè ṣẹ̀ débi pé ẹ wò pé ẹ̀ ní lè dáríjì sọ́wà. Àwọn èèyàn tí a bá ń gbọ́ wa báyìí, táwọn tó wà ní àyíká tàbáyídá tàbáwọn ọmọ ìjọ mi bá ń gbọ́ mi, wọ́n á lè jẹ́rìí, wọ́n á lè sọ bí mo ṣe rí. Èmi ò lénìyàn tí mo máa ń dì sínú o. Ténìyàn bá ṣẹ̀ mí, màá pè é, màá dẹ̀ sọ. Tá a bá dẹ̀ sọ, ẹni tó bá dẹ̀ ṣe nǹkan tí mi ò bá pè, mi ò kà sí ni. Mo ti gbàgbé ẹnìyẹn torí èèyàn ní gbogbo wa. Ṣé mi náà ṣẹ̀yàn rí báyìí? Ṣùgbọ́n ohun tó jàjù ni wípé tá a bá ti ṣẹra wa, ká pera wa. Bíbélì ní ẹ bínú, ẹ má ṣẹ̀, ẹ má jẹ́ kó run owó ọba ìbínú nínú yín. Èmi ò lẹ́ni tí mo máa ń dì sínú. ǹjẹ́ tí ọba tiẹ̀ ṣe é ṣe tí ìjọba Ọlọ́run bá dé ǹjẹ́ ṣe lè bá jọba nínú iṣẹ́ ẹ̀sìn yín ṣe lè bá jọba. Nípa orí ọ̀fẹ́ Ọlọ́run, mo mọ̀ wípé tí ìpè bá dún lónìí, màá wà nínú àwọn tí yóò fi orí ọ̀fẹ́ gòkè pẹ̀lú rẹ̀. ìyàwó àtọmọ yín kí ni ìgbàgbọ́ tẹ́ ní nínú wọn sí láti lè bá Jésù jọba? Bẹ́ẹ̀ mi ṣe ń wò wọ́n, ohun tó yẹ kí n ṣe nípa wọn mo ṣe, but ọwọ́ oníkálukú òun ni ó wà. Ṣùgbọ́n bí mo ṣe rí wọn, mo rí i pé àwọn náà ń gbìyànjú nípa tiwọn. Àwọn nǹkan tí mo fi ń kọ́ wọn, mo rí i wípé ní tàwọn ọmọ mi bí wọ́n ṣe kéré tó, wọ́n ń tẹ̀lé. Every morning tẹ́ ẹ bá pè wọ́n, a lè mọ́ jókòó kí n ṣí Bíbélì kí n kọ́ wọn bó ṣe yẹ ká ṣe ni. Wọ́n á dẹ̀ béèrè tẹ́ni tí ń bá rú wọn lójú, tó bá ṣẹlẹ̀ sí wọn, wọ́n á béèrè pé ńgbà tó rí báyìí àwọn ṣe báyìí, èyí tó bá yẹ kí n correct wọn, màá dẹ̀ correct wọn. So mo lè rí wípé ipa ọ̀nà tí mo fẹsẹ̀ lé nípa orí ọ̀fẹ́ òun làwọn náà òun ni à ń tọ̀. ǹjẹ́ látijọ́ tẹ́ ẹ ti ṣègbéyàwó ǹjẹ́ ṣe ẹ ti ní ìkùnsínú síra yín rí sọ́wà rí? Ó wà. ṣe lè ṣàlàyé díẹ̀ fún wa àwọn yẹn fẹ́ fi kẹ́kọ̀ọ́ ni. Ṣé ẹ mọ̀, ahọ́n àtẹnu wọ́n jọ máa ń jà, ṣùgbọ́n still náà wọ́n tún parí ẹ̀ ni. báwo lẹ ṣe máa ń parí ẹ̀? Bí mo ṣe wà yìí, nígbà tí ìyàwó mi bá ṣe nǹkan tó dùn mí, màá mọ̀ pé kì í dẹ̀ sóò nìkan, màá dọ̀bálẹ̀ fún. ẹ tún ọ̀rọ̀ yẹn sọ sà. Màá mọ̀ pé ìyàwó mi, ẹ̀mí mímọ́ wà ń bẹ, òun rí báyìí. Àjọṣepọ̀ èmi àti ẹ̀ ó dẹ̀ rí. ìránṣẹ́ Ọlọ́run mà níyìn. Bẹ́ẹ̀ ni. ṣé ìránṣẹ́ Ọlọ́run lè dọ̀bálẹ̀ fún yàwó sá? Mi ò mọ tẹlomi o, ṣùgbọ́n èmi. ṣùgbọ́n kò ní jẹ́ ta gbangba o. àwọn kò ní sàkọ o, ṣùgbọ́n nínú lẹ́ngbà tó bá kèmí pẹ̀lú ẹ̀, mo máa ń dọ̀bálẹ̀ o. Tí n bá ṣe màá bẹ̀ ẹ́. Even mo máa ń pe àwọn èèyàn gbà mí wípé ẹ bá mi lágbájá yìí bó ṣe ń ṣe yìí, ẹ bá mi, torí ọ̀run ni. Àwa ni àwọn èèyàn ń wò. So mo máa ń ṣe o, mo dẹ̀ ṣe, ẹ̀mí mímọ́ àtọlọ́run sì ń jẹ́rìí sí mi. tẹ́ bá wò dáadáa nínú ẹ̀yin àti ìyàwó yín, ẹ má bínú, ta ni ó tètè máa ń bínú jù? nínú òwòye yín. Èmi tètè bínú, but ìgbà mi ìyàwó mi náà ìṣẹ́ni tó máa ń tètè bínú. Ṣùgbọ́n ṣe é mọ̀ pé ìgbà mi àwọn obìnrin máa ń ní oríṣiríṣi, so but tí ó bá ti dùn mí, immediately ni màá react. Màá dẹ̀ pè wọ́n, why, kí ló dé tó ṣe báyìí, why you do this? So kí ló dé tó ṣe báyìí? Èmi fi nǹkan sínú, kò wà nínú idea mi.
ǹjẹ́ só ti ṣẹlẹ̀ rí tẹ́yìn àti ìyàwó yín jọ pariwo léra yín lórí rí láti gbà tẹ́ ti wà nínú iṣẹ́ ìrànṣẹ́? sọ wà rí àwọn èèyàn ń wò wá o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì fi ń kẹ́kọ̀ọ́. ó ṣẹlẹ̀ rí ṣùgbọ́n lẹ́ẹ̀kan yẹn ìgbà tó ṣẹlẹ̀ yẹn mo try látorí yàtọ̀ sí pé bóyá nù lé mo kórìíra wípé kéèyàn máa pariwo tọ́rọ̀ bá ti fẹ́ dariwo ojú máa ń tì mí mo lè sá wọlé tàbí kí n kúrò ń bẹ̀. That's why ìgbà míì tó bá dàbí ẹni pé wàhálà fẹ́ ṣẹlẹ̀ tí n bá ti rí wípé kò fẹ́ gbà màá dẹ̀ máa sọ mi many time ni mo ṣe màá jáde even tó bá gbà kí n mọ́ sunlé màá gborí òkè lọ so títí tí màá fi padà wá sí ilé. ṣé àwọn náà máa pè yín pé inú àwọn ti rọ̀ àbẹ́yìn lẹ́ẹ̀kan ò pé ẹ̀mí mímọ́ fọwọ́ tọ́ yín lọ́kàn pé inú wọn ti rọ̀? nígbà tí n bá wo wípé bóyá ilé a ti sẹ́tù bó ti wù kó rí èmi á máa bọ̀ nílé. tí ẹ bá wá délé tí ọba tó bá sọ pé kò tí ì sẹ́tù nǹkan kí lẹ́ẹ̀tún ṣe? kọ́lọ́hún ràn wá lọ́wọ́ tí kò bá tí ì sẹ́tù mọ̀ kò sí bá a ṣe lè wà ọlọ́run kì wá bọnú ara wa ni so èèyàn àwa méjèèjì ò lè rí bákan náà ẹnìkan ó gbọ́dọ̀ ní bí ó ṣe máa farada ohun kan. ṣùgbọ́n kí ló sábà máa ń díjà lẹ̀ jù? ẹ má bínú o mo fẹ́ káwọn èèyàn fi kẹ́kọ̀ọ́ láàrin ẹ̀yin àti mọ́mi jù. tẹ́ bá wò nínú òwòye yín só ń jẹ ni àbí àdúrà àgbàjọ? ohun tí wọn bá ti fún mi mi ò tí wọn bá ti ṣe òun ni màá jẹ mi sọ fún wọn wípé ó yẹ lọ ṣe nǹkan báyìí o bọ̀ tí wọn bá ti ṣe òun ni màá jẹ bọ̀ tí ìgbà mi oúnjẹ lè pẹ́ tó bá dẹ̀ pẹ́ yẹn mi ò bá wọn jà nítorí oúnjẹ rí mi ò bá wọn jà ṣùgbọ́n àwọn nǹkan tí mi máa ń bá tí mo ń ta àjà sí rí ni wípé kéèyàn ó sọ pé mò ń lọ bí báyìí kó wá jẹ́ wípé ńgbà tẹ́ ẹ bá padà ẹ ti bá ń bò mí láìkẹ́ wọn àbá lọ́wọ́ mi tí n bá sọ pé báyìí ni mò ń lọ wọn á mọ̀ pé ibi tí mò ń lọ ṣùgbọ́n mo máa ń láìkì wípé ibi báyìí ni mò ń lọ ká sì débẹ̀ ká bá a torí anything ló lè ṣẹlẹ̀ níta mọ̀ ń sábà já sí ni. láti ìgbà tẹ́ ẹ ti wá gbà nínú ministry ṣé ẹ ti márì kẹ́ tó wọnú iṣẹ́ ìrànṣẹ́ àbí gbà tẹ́ wọnú iṣẹ́ ìrànṣẹ́ ni ẹ ṣẹ̀ṣẹ̀ tó márì? mo ti gbàgbọ́ mo dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ kó tó di wípé mo ṣègbéyàwó ṣùgbọ́n nígbà tí mo wá bẹ̀rẹ̀ ministry tèmi gangan mo ti ṣègbéyàwó kó tó di wípé mo bẹ̀rẹ̀ ministry. ṣùgbọ́n ẹ ti fi gbà kan wà nínú ayé rí? mo wà nínú ayé. ṣé ẹ lè sọ rírí yín díẹ̀ tẹ́ ẹ ní? ìgbà tí wọn ó bí mi ilé abọ̀rìṣà wọn bí mi sí orúkọ bàbá mi ni Ògúnyẹmí bàbá tó bí bàbá mi ni Eégún Rínú so òrìṣà méjì yẹn náà dẹ̀ ń bọ̀ nílé wa Ògún àti Eégún mo kópa díẹ̀ níbẹ̀ o mo dẹ̀rìn díẹ̀ níbi wípé kéèyàn ó pa wọ́dà ká so oògùn torí a tún jẹ́ ìran ọdẹ so mo rìn díẹ̀ nínú ayé kó tó di wípé mo rí àánú tí mo rí gbà ìgbà. nígbà tí ẹ wá rí àánú yẹn gbà ṣé ẹnìkan ló wàásù fún yín nítorí yóò difficult láti lè wàásù lọ́kàn ara yín fún ẹni tó jẹ́ ọdẹ tó sì mọ̀ nípa ètò oògùn ìbílẹ̀ ṣé Ọlọ́run lọ́mọ̀ọ́mọ̀ arrest yín ni pé ẹni yìí ẹni ìpè ni àbí ẹ wà lábẹ́ iṣẹ́ ìrànṣẹ́ ẹnìkan? ohun tó ṣẹlẹ̀ ni wípé èèyàn ò lè dá ohun kó ń ṣe látòkè wá tí ò bá jẹ́ pa àfi fún Ọlọ́run ló ní ìgbàlà ọkàn ṣùgbọ́n kò sẹ́ni tó dá gbàgbọ́ fún rẹ̀ tí ò bá jẹ́ pé ẹnìkan gbàdúrà fún a sì ti gbọ́ ìwàásù kan ṣùgbọ́n gbogbo èèyàn pátá tọ́lọ́run ti ní ìpinnu lórí ẹ̀ kò sí bó ṣe lè ṣe Ọlọ́run á sáà lo ọ̀nà kan mo lè sọ bí èmi ṣe rí àánú gbà lórí ọ̀fẹ́ ní 1984 84 sí 85 brọ́dà mi kan mú mi lọ sí ìlú Èkó so brọ́dà mi tó mú mi lọ́hùn àbúrò wọn kan náà ń bẹ lọ́dọ̀ wọn ìyẹn ló kọ́kọ́ gbàgbọ́ ó wá lọ sí Deeper Life so òun ló kó wa lọ sí Deeper Life ìgbà yẹn ni mo ti ní òye ìgbàgbọ́ tí mo ti ní ìrírí ìgbàgbọ́ kó tó di pé nígbà tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ wọ́n tún kó wa padà wá sílé ìgbà tá a padà wá sílé yẹn a tún padà sínú òrìṣà ṣùgbọ́n nígbà táwọn ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ brọ́dà mi kan òun ni mo wá tẹ̀lé tó
tó wá mú mi wá sí ìpínlẹ̀ Ondo ń bí yìí abúlé níbi à ń pè bẹ̀ ní Mile 13 ní oníṣẹ́ rí so ibẹ̀ ni Ọlọ́run tó ti wá ṣètò ìgbàlà mi padà nípasẹ̀ mo ti ní ìrírí ìgbàlà yẹn nípasẹ̀ Deeper Life. I was a comfort of Deeper Life by the grace. So òye yẹn nígbà tí mo wá débi tí mò ń lọ ibi tí mo lọ yẹn ìjọ kérúbù ni mo wà. So bí mo dẹ̀ ṣe débẹ̀ in fact bí ìgbà tó jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n bí mi sí ni. So ibẹ̀ ni retreat kan làwọn àjọ kan tí a ń pè ní Christ Wonderful Church ẹni à ń ṣe ibẹ̀ ni mo ti wá ti gbọ́ message yẹn ló wá mú mi rántí ìgbé ayé tí mo gbé lẹ́kọ̀ọ́ ibẹ̀ ni mo ti wá tún padà fàyè mi fún Jésù true ẹ̀ ni mo fi wá lọ sí iléeṣẹ́ ìránṣẹ́ kan kì í ṣẹnikẹ́ni ló wá pè mí níbẹ̀ ṣùgbọ́n brọ́dà kan tó ti ń lọ ọbẹ̀ bra Mike wọ́n ń pe Mike yẹn ní Ìdọ́mà òun ló sọ wípé program ó dẹ̀ wà tí wọ́n ṣe bẹ́ẹ̀ interdenominational ni o bí mo sì lọ síbẹ̀ nìyẹn so ibẹ̀ lọ́lọ́run tó ti wá ràn mí lọ́wọ́ ẹni àkọ́kọ́ tí mo kọ́kọ́ bá pàdé ń bẹ̀ tó súnmọ́ mi dáadáa wọ́n ń porúkọ rẹ̀ ní bra Mike Ayọ̀délé now Reverend Mike and Baptist so wọ́n ràn mí lọ́wọ́ lẹ́yìn ìgbà náà ni mo ṣẹ̀ wá ní bàbá mi kan nínú Olúwa ńgbà yẹn Fẹ́mi Ọdẹ́kọ́lá òun náà wá tó ń súnmọ́ mi so lẹ́yìn ìgbà yẹn mo rí ẹnìkan wá ń bẹ tí Ọlọ́run lò nípa ẹ̀kọ́ òun ni Reverend Isaiah Ọládélé àmọ́ now late ẹ mọ̀ wọn àwọn níyàwó wọn tẹ́ ń béèrè lánàá yẹn so by the grace of God orí ọ̀fẹ́ àtàǹfààní wọn òun ni mo jẹ àwọn ní ọpọ́n idà mi nínú ẹ̀mí tó fi mú báyìí. Ǹjẹ́ látìgbà tẹ́ ẹ ti ṣe ìgbéyàwó tẹ́ ẹ ti wà nínú iṣẹ́ ìyìn rere ṣé ẹ kì í lálàá pé Ọlọ́run fi hàn pé ìyàwó méjì lẹ máa fẹ́ ṣé kò ṣẹlẹ̀ rí? Èmi ò ọmọ ṣẹlẹ̀ sáwọn ẹlòmíì mo ní ọ̀rẹ́ mi kan bẹ ní ní London lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ yìí ó ní Ọlọ́run fi hàn ní gbogbo ọ̀nà wípé ìyàwó méjì ló máa ní ọ̀rẹ́ mi yẹn ń bẹ ní orílẹ̀‐èdè London ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà báyìí Ọlọ́run fi hàn pé ìyàwó méjì ló máa ní ǹjẹ́ só ti ṣẹlẹ̀ sẹ́yìn náà rí? Èmi ò tí ì ríran bẹ́ẹ̀ o ṣùgbọ́n bó bá tiẹ̀ wá kì í ṣe gbogbo ìran lèèyàn máa ń gbàgbọ́ ìdí ni wípé ìran mi máa ń wá bí ìdẹkùn tó dẹ̀ yẹ kéèyàn ò kíyèsára fún ṣùgbọ́n nígbà tó bá dàbí ẹni pé ṣùgbọ́n súnmọ́ yàn oríṣiríṣi àwọn ète bẹ́ẹ̀ ló máa mú wá so ìdí nìyẹn tó fi yẹ kéèyàn ò kíyèsára torí èmi ò rí níbi tí Bíbélì ti fọwọ́ sí bóyá ìyàwó méjì nínú ọgbà Édẹ́nì lè tó gbéyàwó ti bẹ̀rẹ̀ so ó sì bẹ̀rẹ̀ pẹ̀lú ọkùnrin kan àti obìnrin kan so èmi ò lálàárú ẹ̀. Ṣùgbọ́n ṣó ti ṣẹlẹ̀ rí nígbà míì rí tẹ́ wò wípé ó wù mí kí n fẹ́ ìyàwó mi bóyá ìyàwó yín ṣì wà wù pé ìwọ kọ́ ló yẹ kí n fẹ́ ṣó ti ṣẹlẹ̀ rí? Tẹ́ bá rò ṣó ti ṣẹlẹ̀ rí? Èmi ò kábàámọ̀ wípé lóòótọ́ làwọn ìjì kan máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi ò ní lọ́kàn wípé mo fẹ́ fẹ́ ìyàwó mi. Ṣùgbọ́n ṣó ti ṣẹlẹ̀ rí pé ẹ ti rò lọ́kàn pé kápẹ́ mi dẹ̀ fẹ́ ọmọbìnrin ìbàdẹ̀ ti rí báyìí? Ńgbà mi àmọ́ rí bẹ́ẹ̀ o. Báwo lẹ ṣe wá mọ̀ pé ọkàn yẹn wálé? Téèyàn bá ti rántí ọ̀rọ̀ Ọlọ́run òun ni fìtílà sí pa ọ̀nà wa òun sì ní mọ́lẹ̀ sí ẹsẹ̀ wa so téèyàn bá ti mú ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀kúnkúndùn ọ̀rọ̀ Ọlọ́run yẹn lèyìn ó máa fi gáìdì jẹ́ ń lò báyẹn pé òun ló máa fi gáìdì ara ẹ̀ so kò sí mo máa ń sọ fún gbogbo àwọn èèyàn wípé Bible is the first prophecy so lẹ́yìn rẹ̀ gbogbo ìran tó bá ti tako Bíbélì kì í ṣèran Ọlọ́run so téèyàn bá ti rántí yẹn tó dẹ̀ ń gbàdúrà adúpẹ́ fórí ọ̀fẹ́ tó ràn wá lọ́wọ́. Ẹ nígbàgbọ́ wípé ọmọ Ọlọ́run wà? Ọmọ Ọlọ́run wà tó pọ̀ wọ́n wà tí wọ́n pọ̀. Wọ́n wà tí wọ́n pọ̀. Ǹjẹ́ babaláwo sọmọ Ọlọ́run ni babaláwo? Torí babaláwo ní pera wọn lọ́mọ èṣù. Bíbélì wípé ní ìwé Deuteronomy 28 ó ní nínú àwọn òfin ó ní ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi so gbogbo èèyàn tó bá ti ya Ọlọ́run òkè sílẹ̀ ó gbọdọ̀ ya ère ó gbọdọ̀ ya òrìṣà fún rẹ̀ téèyàn bá ti wá fi pa yẹn sílẹ̀ tó bá ti ń ṣe yẹn Bíbélì ní nípa èso wọn là á fi mọ̀ wọ́n. Tá bá wo àwọn ìjọ kan nínú ìjọ
àwọn náà ń lu ère tábà wòjọ páàdì wọ́n ń lu ère Maria ṣé àwọn yẹn náà ṣé wọ́n ti yá ère ẹ bá wo náà wòye yín. wẹ́ ṣe rí tí a bá ti ní ìdálẹ́bi lọ́kàn wa ìsinmi ológo lánìí ṣùgbọ́n gbogbo àwọn tí a ń gbé àwòrán mìíràn kalẹ̀ kò bá bíbélì èmi ò mèrè tí a ń gbé kalẹ̀ o mi ò mọ̀ ṣùgbọ́n ṣe rí gbogbo àwọn àwòrán tá a rí i pé àwòrán Maria o àwòrán Jésù o kì í tí ì ṣe àwòrán Jésù nìyẹn o ṣe rí typical example of picture of our Lord Jesus Christ àwọn tó ń gbégbé ayé rẹ̀ gangan ò ní so gbogbo àwọn tá à ń gbé kalẹ̀ yìí ó dàbí pé àwọn èèyàn tí wọ́n kàn fira hàn lé àṣà artist so àwòrán Jésù gangan àwa tá à ń ṣe ìfẹ́ rẹ̀ ń làwòrán rẹ̀. ǹjẹ́ ṣé babaláwo máa wọ̀jọ̀bọ̀ ọ̀run ẹ bá wò dáadáa torí àwọn èèyàn sọ wípé ìwà ló máa gbéyàn wọ ọ̀run ẹ ti máa gbọ́ rí. lóòótọ́ bí àwọn èèyàn ṣe sọ nìyẹn ṣùgbọ́n Jésù wí pé lóòótọ́ ni mo wí fún ọ ẹnikẹ́ni tí a ò bá fi omi àti ẹ̀mí bí tá a bá tún bí kò lè wọ ìjọba Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí ò bá ó ní ọ̀nà àti ìyè ó ní gbogbo ẹnikẹ́ni tí ò bá ti gbọ́dọ̀ ń wọlé ó ní kò lè dé ìjọba Ọlọ́run so ìyẹn ti fún wa ní àwọn àṣírí kan òun nìmọ́lẹ̀ so nígbà téèyàn sọ pé òun lọ̀nà ẹnikẹ́ni tí ò bá ti gbọ́ ọ̀dọ̀ ń wọlé kò lè wọ ìjọba Ọlọ́run kí wọ́n á la tó fẹ́ mọ́ kí láṣẹ tó wá fẹ́ mọ́ dára wá yàn sí ọ̀rọ̀ ti sọ́ra ẹ̀. ṣé pé babaláwo lè wọ ọ̀run. ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀ o. nínú ìwòye yín ni. ẹ̀yin lẹ wí bẹ́ẹ̀. ẹ̀yin lẹ sọ ẹ ní àwọn ọ̀gbọ̀dọ̀ Jésù ṣùgbọ́n àwọn ò lè wọ ọ̀run. ohun tèmi gbàgbọ́ nínú ìwòye yín. Bíbélì ní ká má sì dá ẹnikẹ́ni lẹ́jọ́ èmi kàn mo ní kọ́kọ́rọ́ ìjọba Ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n tó bá ṣeéṣe pé babaláwo lónìí tó bá dọ̀la tó náà bá tún rí mọ́lẹ̀ tó bá gbàgbọ́ ibìkan lèmi náà wà tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìn lónìí iyè mi sí mo tún wà bí mo ṣe wà yìí so àwọn náà tí wọ́n wà bẹ́ẹ̀ lónìí ó lè dọ̀la báyìí káwọn náà tún rí àánú orí ètè mi náà rí gbà ìgbà so àlè tí ṣèdájọ́ ẹnikẹ́ni ìdí ni wípé mo ti ní ìrírí kan rí nígbà tí mo ṣì wà nínú ayé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ a wá rí olùṣọ́ àgùntàn kan so à ń ṣe némì nílànà tiwa ló wá sọ wípé àwọn aláìgbàgbọ́ yìí but mo ti ní òye kan nínú Bíbélì wípé Farisí àti agbowó òde wọn lọ́nà tẹ́ḿpìlì ìgbà tí wọ́n dénú tẹ́ḿpìlì Farisí wa ń dára ẹ̀ láre wípé èmi ò dàbí agbowó òde yìí o mò ń gbààwẹ̀ mò ń sàdá mẹ́wàá agbowó òde náà wá dáhùn wípé Olúwa èmi ò tòṣì ẹlẹ́ṣẹ̀ ṣàánú fún mi ó ní mo wí fún yín pé agbowó òde lọ ní ìdáríjìn ju Farisí lọ a lè ṣèdájọ́ ẹnikẹ́ni tó bá gba Jésù lólúwa àtolùgbàlà yóò là. ẹ ti gbọ́ nípa iṣẹ́ wòlíì rí wọ́n bá lọ́n ṣiṣẹ́ wòlíì ẹ ti gbọ́ rí. iṣẹ́ wòlíì. ẹ ti gbọ́ rí pé màá ṣiṣẹ́ wòlíì fún ọ. mo gbọ́ rí. iṣẹ́ yìí náà máa ń ṣe. èmi ò mọ tó ń jẹ́ṣẹ́ wòlíì o. ẹ sá ti gbọ́ rí. mo gbọ́ rí. tá a bá lo omi tá a bá lo òróró ṣé kìí ṣiṣẹ́ wòlíì. bí mo ṣe wà mo rí òróró nínú Bíbélì mo sì rí omi nínú Bíbélì Jésù ó rí afọ́jú kan ó tutọ́ sámọ̀ ó fi lẹ̀ lójú ó wá ní ó ràn lọ pé kó lọ wẹ̀ nínú adágún odò Sílóámù ìtumọ̀ etí jẹ́ ràn lọ ó dẹ̀ wẹ̀ ń bẹ̀ ara ẹ̀ dẹ̀ dá ó dẹ̀ ríran nígbà tí ara Námánì adẹ́tẹ̀ nígbà mo dọ́dọ̀ Èlísà ó ní kó lọ wẹ̀ nínú odò Jọ́dánì nígbà 7 yóò sì yè ó dẹ̀ rí bẹ́ẹ̀ so èmi náà máa lo omi màá gbàdúrà sí lórúkọ Jésù ṣùgbọ́n tó bá ti wá di wípé ó ti ń délé wọ̀ wípé jọ́ 7 lọ́ọ́ fi lomi yìí o jọ́ 9 ló fi lomi yìí o ìdí omi yóò gbọ́dọ̀ kan lẹ́ o ẹ lọ wá omi odò 4 tí ń sàn ẹ lọ wó mi odò èmi ò kì í ṣerú ẹ̀ torí mi ò rí nínú Bíbélì. ìjọba bá jíṣẹ́ fún yín pé ẹ kàn dédé lọ sí prógráàmù kan lẹ́nìkan wá jíṣẹ́ fún yín wípé kẹ́ lọ fi aṣọ funfun ta kẹ́ lọ fi ṣètọrẹ àánú fáwọn báárà ní sábó ìjẹ́sẹ́ yìí náà lè ṣerú ẹ̀. ètùtù mìíràn ò sí mọ́ lẹ́yìn ètùtù tí Jésù olùgbàlà ti fi rẹ̀ ṣe lórí òkè Káfárì ó ní ibi gíga tó lórí àlùfáà àgbà kan máa ń wọ̀ lọ lẹ́ẹ̀kan lọ́dún láti lọ rúbọ nígbà tó lórí àlùfáà wa gíga ti dé ó ti ṣe rúbọ òun ó ní kò sí ètùtù mìíràn mọ́ ju wípé èyí tá a ti ṣe òun
so ẹnìkan ò lè ṣe máa sọ fún mi nísìnyí wípé kí n lọ mọ́ fún oníbàárà ní aṣọ funfun kí n lọ mọ́ di iyọ̀ kí n lọ ẹnìkan ò lè sọ fún mi bẹ́ẹ̀ torí pé gbàgbọ́ mi ò sí ń bẹ̀. ẹ̀yin ò kí ń lo ẹyin òróró ẹyin adìẹ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú iṣẹ́ ìrànṣẹ́ tàbí iyọ̀ tàbí oyin. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. torí àwọn kan ń lò nínú wọn tẹ̀ pera wọn ní Christ Apostolic Church irú àwọn bẹ́ẹ̀ yẹn ìhà àwọlẹ̀kọ sí ẹ ti máa gbọ́ rí. bàbá wa Balọ́lá tọ́lọ́run ló àtàwọn tó lò láti dá ìjọ ìsílẹ̀ èmi ò gbọ́ nínú ìtàn wọn wípé wọ́n ń lo ẹyin òróró mo gbọ́ wípé iyọ̀ nǹkan èmi ò gbọ́ pé wọ́n ń lo iyọ̀ mo gbọ́ pé Babalọ́lá lo omi Ọlọ́run fún un ní omi tẹ́ ẹ bá dẹ̀dẹ̀ gbogbo àwọn orí òkè tó dá sílẹ̀ kò síbi tí ò sómi ń bẹ̀ so Ọlọ́run dẹ̀ ń fi májẹ̀mú yẹn bá wọn rìn títí dòní májẹ̀mú ni so mo gbàgbọ́ nínú ẹ̀. ẹ̀yin ò ní gbàgbọ́ nínú ẹyin òróró. èmi ò ní gbàgbọ́ ń bẹ̀. iyọ̀ èmi ò ní gbàgbọ́. oyin. èmi ò ní gbàgbọ́. pé kán dayọ̀ sílẹ̀ kán wá ní kéèyàn máa tẹ̀ mọ́lẹ̀. iṣẹ́ kí ló ń ṣe. wọ́n á níṣẹ́ wòlíì. iṣẹ́ wòlíì kì í ṣe sí Ọlọ́run sá. àwọn níṣẹ́ wòlíì ni. iṣẹ́ wòlíì Ọlọ́run ló ní gbogbo agbára àti àṣepé lọ́dọ̀ kì í ṣe wòlíì iṣẹ́ wòlíì ni à ń ṣe fún wọn kí ló wà nínú iṣẹ́ wòlíì ẹni tó bá ti ṣe wòlíì ni ó rí ẹni tó bá gbàgbọ́ nínú Ọlọ́run ni ó rí ṣé ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan a rí nínú àwọn àjọ ìbáyìí lónìí by the grace of God nínú iṣẹ́ ìránṣẹ́ yìí mo lè sọ àwọn ẹ̀rí táwọn èèyàn dẹ̀ lè jẹ́rìí sí nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àti rẹ́ni táàkù kọ̀ọ̀kan nú ẹ̀ a sọ pé ó lọ gbómi wá a sọ pé ó lọ a gbàdúrà fún lójú gbogbo èèyàn ní àkùkọ ńkọ nú ẹ̀ táwọn èèyàn ń gbọ́ Ọlọ́run dẹ̀ wò sàn àti ráwọn tí wọ́n di oyún mọ́nú a sọ pé wọ́n lọ máa buyọ̀ wá a sọ pé wọ́n lọ máa rọ̀ pa aṣọ funfun èmi ò sọ pé àwọn tí wọ́n ṣe ti hàn gbàgbọ́ ti wọn ni ṣùgbọ́n nínú ìlànà yìí èmi ò rí ní tí mo kàn wò ni wípé bóyá Bíbélì sọ̀rọ̀ kan bí kan pé àwọn kan bẹ tí wọ́n sọ ikùn wọn di ọlọ́run wọn nítorí àjẹ àámu èyàn ò wá bìrì kí n sọ fún pé lọ mú iye báyìí wá I didn't commercialize the gospel torí wípé Bíbélì wípé ọ̀fẹ́ la fi fún yín ọ̀fẹ́ ni ẹ fi fáwọn èèyàn so tó bá ti ń la pèsè wòlíì àdábọ̀wọ́ ni kò sínú Bíbélì bẹ́ẹ̀ kò sínú Bíbélì. ṣùgbọ́n ṣe nígbàgbọ́ lórí ọ̀rọ̀ òṣèlú dáadáa. ẹ ti gbọ́ rí. mo ti gbọ́ rí. ṣe nígbàgbọ́. by the grace of God mo nígbàgbọ́ ní òṣèlú. ṣe máa ń gbàdúrà fáwọn olóṣèlú tó bá wá báyìí. wọn sábà wá sọ́dọ̀ mi. ṣùgbọ́n sọ ti wá rí. àti rí inú wọn tó wá rí. wọ́n fún yín lówó àbí wọ́n fún yín lówó. èmi ìgbowó lọ́wọ́ wọn o èmi ìgbowó lọ́wọ́. wọ́n tó bá fún yín tó bá sẹ́ǹdì ẹ̀ sákàǹtì yín sẹ́ǹdì ẹ̀ padà ni. mi ò tí ì rí nínú olóṣèlú gan tó sẹ́ǹdì owó sí mi. tó bá ní bàbá ẹ fún alákàntì nọ́mbà yín kọ́. kò tí ì sọ olóṣèlú tó béèrè lọ́wọ́ mi. tó bá béèrè tó bá sẹ́ǹdì ẹ̀ ṣiṣẹ́ bá gbà. tí a bá béèrè kì í ṣe gbogbo ẹran lọlọ́dẹ máa ń pa o. Bíbélì sọ pé àwa látò jèrè aláìgbàgbọ́ ni o. bẹ́ẹ̀ ni ó sọ ṣùgbọ́n ó ní ìlànà tó gbà lálẹ̀ èmi lè fún alápẹ̀rẹ̀ kan ní sẹ́ àwọn bàbá wa kan bẹ irú àwọn bàbá wa kún mú yìí mi ò tí ì gbọ́ wípé bóyá ẹnìkan lọ olóṣèlú kan lọ bá wọn bí wọ́n ṣe lọ bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n wọ́n mọ bàbá yẹn yàtọ̀ ẹ̀ẹ́dẹ̀rí nínú. àfin láàyè láti dárúkọ ẹ̀dẹ̀ kankan. ẹ̀ẹ́dẹ̀rí nínú ìbò tá a ṣe di kọjá yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá làwọn olóṣèlú lọ bá ẹlòmíì ò dá wọn lóhùn lóòótọ́ ó pray fún wọn bàbá orílẹ̀-èdè ni wá ẹnikẹ́ni tó bá wá á gbàdúrà fún á dẹ̀ sọ fún pé tó o bá débi tó ń lọ má lọ ṣe bí àwọn kan ti ń ṣe tó sọ ìlú dà báyìí ṣùgbọ́n tó o bá débẹ̀ lọ fi yàtọ̀ hàn kì í ṣowó ló máa ń ṣáájú. ṣùgbọ́n lásìkò tá a wà yìí ṣáà rí ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ tó bá di ọ̀rọ̀ owó sọ́wà. bàbá a rí àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́. tó bá di ọ̀rọ̀ owó. tí wọ́n dẹ̀ ní yóò ní díjà. wọn compromise mo ti gbọ́ nípa ìránṣẹ́ Ọlọ́run kan tó jẹ́ wípé ọ̀kan nínú àwọn gómìnà wa lórílẹ̀‐èdè yìí nígbà tó wà nípò ó lọ gbé ìdámẹ́wàá fún bàbá yẹn dẹ̀ sọ fún wípé ó lóun ò lè gbà ìdámẹ́wàá ó ní tó bá fóun ní ìdámẹ́wàá ó ní ìdámẹ́wàá basic salary ẹ̀ ó ní kó mú wá ó ní ṣùgbọ́n lẹ́yìn ìyẹn ó ní kó má fóun ní ìdámẹ́wàá so adẹ̀rí àwọn èèyàn míì tí wọ́n yára wọn sọ́tọ̀ bẹ́ẹ̀ tí a pọ̀ tó jẹ́ wípé wọn ò ti torí ọrọ̀ ayé wọn ò bára wọn jẹ́ a rí nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run lórílẹ̀‐èdè inú àwọn bàbá wa tó jẹ́ wípé kọ́rẹ́ǹsì ta ní lórílẹ̀‐èdè wọn àdámọ̀ so wọ́n distance ara wọn so àwọn ìránṣẹ́ Ọlọ́run wà tí wọ́n yára wọn sọ́tọ̀ èèyàn ò lè wá bíi báyìí kí n sọ fún pé lọ mú iye báyìí wá wọ́n ti mú ẹnìkan wá sọ́dọ̀ mi rí ọmọ
ọmọ wọn ní kí n gbàdúrà fún Benin wọn ti mú wa but ìgbà tí mò ń pray Ọlọ́run rí fi àwọn nǹkan kan fún mi wá sọ mo ní mo rí ẹ nǹkan báyìí ni mo rí sẹ ó wá ní ó ní lóòótọ́ ni ó ní mo wá ní ó wà nú ẹgbẹ́ ó lóun wà nú ẹgbẹ́ mo rí ìbọn lọ́wọ́ ẹ oníbẹ̀ iṣẹ́ wo ló ń ṣe ó lóun ṣe business lórí fóònù mo á wò ó gbé owó yẹn nínú chọ́ọ̀chì ń bẹ̀ yẹn ni ó gbé owó yẹn wá ó ní àwọn kan ní fóònù ní address pé phone number pé tí n bá pray fóònù mo wá bá sọ̀rọ̀ later ó bi mí ó ní pastor you don't need money and I reply I need money but I don't love money. ṣe wá gbàǹjọ yìí. mi ò gbà o ó gbowó ẹ̀ lọ o ó gbowó ẹ̀ lọ o torí mo sọ fún àwọn èèyàn ń wò wá o bẹ́ẹ̀ni níwájú Ọlọ́run ọ̀run àtayé. ó ṣeé ṣe kẹ́nìyàn ó máa gbọ́ báyìí ẹni tó dẹ̀ mú wá sọ́dọ̀ mi ó ṣeé ṣe kó máa gbọ́ báyìí. tẹ́ẹ̀sì lówó lọ́wọ́ dáadáa ń gbà yẹn ẹ gbà. tọ́ ọ bá wò mí bí mo ṣe rí báyìí ṣé owó kan bẹ lọ́wọ́ mi ti wò mí dáadáa. wọ́n máa ń kọrin kan Jésù mi èmi á lówó torí Jésù mi lówó àbí òun náà ṣe ń kọrin yẹn Jésù mi kọ́lé èmi náà á lówó Jésù mi ṣe kinní kan èmi náà á lówó ṣé Jésù lówó nu Bíbélì ni. ẹ ti máa gbọ́ iṣẹ́ ìṣe pé wọ́n kàn fi kinní yẹn. sẹ́rí wọ́n ní Jésù kọ́lé. ọ̀pọ̀lọpọ̀ àwọn. lówó ni Jésù èmi náà á lówó ṣé Jésù lówó ni. sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń compose orin yẹn gbogbo wọn ló jẹ́ wípé kì í ṣe gbogbo wọn ló jẹ́ wípé wọn ò ní ìmísí Ọlọ́run Ọlọ́run ló fún ẹlòmíì ní orin yẹn tí a bá gbé jáde pé olówó ni Jésù Jésù ò kì í solòṣì tó tọ́ ó ní ohun gbogbo níkàáwọ́ rẹ̀ ló wà tá a bá wo ìwé Kíróníkà kejì Sólómọ́nì sọ ó ní ohun tá a ní ó ní ohun tá a fún Ọlọ́run ó ní lọ́wọ́ rẹ̀ ó ló ti wá ó lè tá a tún ní tá a fún gan ó lòun náà ló ní ohun tá a fún un ló ní ó ní ohun gbogbo ọrọ̀ àtọlá lọ́wọ́ Ọlọ́run ló wà so mo wòye wípé tí èèyàn bá kọ ní báyẹn kò sọ wípé bóyá ó nífẹ̀ẹ́ owó ó ṣe é ṣe inspiration pé Jésù ò kì í solòṣì kò sí ní tó fẹ́ ló ń gbà ayé ẹ̀ tí ò rí ṣùgbọ́n Jésù kò kó owó lé yà so tí a bá kọ pé onílé ni Jésù kò sí ní tí ò ní tí a bá sọ pé olówó ni Jésù kò sí ní tí ò ní ọrọ̀ àtọlá lọ́wọ́ rẹ̀ ló wà òun ló fi ń fún ẹnikẹ́ni ẹni tí ò bá ní kò lè fún yàn. bàbá ǹjẹ́ ṣe máa gbóhùn Ọlọ́run. nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. torí àwọn kan wọn mọ̀ yàtọ̀ láàrin ohun Ọlọ́run àti ohun èṣù. nípa orí ọ̀fẹ́ Ọlọ́run fẹ́mi náà láǹfààní rẹ̀. ohun Ọlọ́run gẹ́gẹ́ lẹ máa ń gbọ́ ni àbí tẹ̀mí mímọ́. by the ẹ̀mí Ọlọ́run òun náà là ń pè ní ẹ̀mí mímọ́. torí àwọn kan sọ wípé kò sẹ́ni tó lè gbóhùn Ọlọ́run tètè rè ò ní í ya bóyá ti gbọ́ rí. ẹ̀mí mímọ́ lọ́lọ́run rán sí wa ṣùgbọ́n nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀mí Ọlọ́run à ń sọ̀rọ̀ nípa Ọlọ́run níbi tí ọba ò bá lè lọ tó bá ti fi ọ̀pá àṣẹ rẹ̀ ránṣẹ́ síbẹ̀ gbogbo ntẹ́ni tó bá sọ̀rọ̀ ńbẹ̀ bá sọ ọba ló sọ àbí bẹ́ẹ̀ kọ́ bí ààrẹ wa lórílẹ̀‐èdè yìí tí ò bá lè lọ síbi kan bóyá ọ̀nà mínísítà tàbí representatives kan gbogbo tó bá sọ ńbẹ̀ wọ́n á ní ààrẹ wí báyìí so nígbà tá a bá sọ pé mi Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run ti ká lára rẹ̀ Ọlọ́run nínú ènìyàn ni ló ń sọ̀rọ̀. ǹjẹ́ ṣé tí ẹ bá rí ìránṣẹ́ Ọlọ́run tó bá wẹ ojú ṣe máa dà mọ́. Bíbélì wípé tó bá wẹ ojú ṣe mọ̀. nípa ìwà wọn ńlá ó fi mọ̀ wọ́n. yóò sì wà kankan ju àtọ̀ dáa náà lọ ṣùgbọ́n wẹ́jú. kò sí bá a ṣe lè ṣe bòlò tí ò ní run àyàn ẹ̀mí mímọ́ kò ṣeé fi wé gbogbo ẹ̀mí mìíràn dandan ni ìyàtọ̀ ó wà téèyàn bá ti ní ẹ̀bùn ìmẹ̀mí yàtọ̀. ǹjẹ́ ṣé ẹ ti ní ìlàkọjá arú ẹ̀rí. mo ti ní. ẹ fún wa lápẹẹrẹ. mo ti lọ sí ibì kan lóòótọ́ ó kàn ń sọ̀rọ̀ bó bá rẹ́nì á pè á ní ń báyìí ló jẹsùn lánàá ọkàn wò bá ní ilé rẹ ó wà ní ọ̀nà bí báyìí kò dẹ̀ débẹ̀ rí ó wá ń sọ tá a bá ti gbé kalẹ̀ pẹ̀lú ìgbékalẹ̀ Bíbélì Jésù gan ò sọ rú ìran bẹ́ẹ̀ so tá a bá ti ń wò pẹ̀lú ìwòye á mọ̀ wípé ejò ti lọ́wọ́ nú ejò ti lọ́wọ́ nú so kọ́lọ́run mọ̀jẹ̀ àwọn àánú òkùnkùn kọ́lọ́run fún èèyàn ní ẹ̀bùn ìmẹ̀mí yàtọ̀ kò sí béèyàn bá ń parọ́ èmi ó mọ òmo kàn lè mọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ mi kan bá ń sọ̀rọ̀ bí ìránṣẹ́ Ọlọ́run kan bá ń sọ̀rọ̀ tó bá jẹ́ pé rọ́ nípa tàbí ń lo agbára kan èmi ó mọ òmo kàn lè mọ́ sọ̀rọ̀. ṣé máa ń fààyè lẹ̀ fún ìfèdèfọ̀ nínú ṣọ́ọ̀ṣì yín. lágbára lọ́n. báwo lẹ ṣe wá fẹ́ mọ ẹ̀mí tó tọ́
àti ìṣe tí ìṣe tòótọ́. a gbàgbọ́ nínú rẹ̀. Bíbélì wá wípé iye àwọn tá a bá ń ti pasẹ̀ ẹ̀mí mímọ́ ṣamọ̀nà iye wọn ní sọmọ Ọlọ́run. Bí ẹ̀mí Ọlọ́run bá ń gbénú wa, ẹ̀mí Ọlọ́run yóò máa tú àṣírí wa hàn wá. Àwọn ọlọ́dẹ wọ́n sọ wọ́n ní ejò kan ń bẹ wọ́n ń pè ní ẹ̀rìgbó máa ń dún bí àkùkọ. So ẹni tí ò bá mọ̀ wọ́n ní tó bá kọ ẹ rò pé àkùkọ ni, ṣùgbọ́n àwọn ọlọ́dẹ yẹn wọ́n dá mọ̀ tó bá kọ wípé kò ń sóhun. So téèyàn bá jọ ọmọ Ọlọ́run tó dẹ̀ lẹ́mìí Ọlọ́run tó o bá gbọ́ ẹnikẹ́ni tí ń fèdè fọ̀ ẹ̀mí ó máa ń connect ẹ̀mí ni. So dandan ni tó bá ti di wípé ẹ̀mí bá ti ń ta kù dandan ni ẹ̀ mọ̀. Ìjọsọ ti ṣẹlẹ̀ rí tẹ́ ẹ lé èèyàn kúrò nínú ìjọ yín pé kọ́ mọ́ wà mọ́ rí. Ṣó ti wà rí? Àwọn kan máa ń ṣe ṣó ti ṣẹlẹ̀ rí? Èmi ò léèyàn nínú chọ́ọ̀chì rí o, ṣùgbọ́n téèyàn bá ṣẹ̀ a máa ń bá wí. A máa ń bá wí. Tá a bá wá bá wí tí bá wí yẹn ò bá wá tẹ́ lọ́rùn tí ò lè faradà ò lè kúrò. A ti rẹ́ni tó sọ wípé ńgbà tá a ṣẹ̀ dábìlà ní chọ́ọ̀chì téèyàn ò tí ì pọ̀ ó yẹ kẹ́ ẹ tí ì máa sọ̀rọ̀ báyìí. A ti ráwọn tó sọ pé ẹ máa kíní ọ̀rọ̀ yìí ti ń le jù. Mo máa ń sọ fún wa wípé oògùn tó bá dùn kò kí ń sara láǹfààní ó ń kó bára ni. Oògùn tó bá korò òun ló máa ń ṣiṣẹ́ ara dídá. So a máa ń bá yẹn wí ṣùgbọ́n mi ò tí ì sọ fún yàn wípé látòní ẹ lọ mọ́ wà chọ́ọ̀chì bíi mọ́ o. Ọlọ́run ló ní ọkàn lọ́wọ́. We are called for peace not for pieces. Ọlọ́run kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí ó ṣe kó ronú pìwàdà. A máa ń bá wọn wí tí a bá ṣẹ̀. Èmi a máa bá yàn wí o. Tẹ́ ẹ bá dẹ̀ béèrè lọ́wọ́ àwọn mẹ́mbà mi wọ́n á sọ fún yín téèyàn tó bá gbé mọ́tò fún mi lónìí tó bá ṣe tí ò dáa lọ́la tí n bá wí bó bá wù ó lè mọ́mọ́ gbà tí ó wà bínú gba. Mo máa ń sọ fún ẹ pé ó bẹ́tà ká gbára wa lẹ́sẹ̀ ká fi déjọba ọ̀run ju wípé ká fọwọ́ páńpá ara wa wọ ọ̀run àpáàdì lọ. So èmi a máa bá yàn wí o. Ìbáwí ò sì lè rẹ̀ yẹn láéláé níbi èmi gan sì máa ń sọ fáwọn mẹ́mbà mi tó o bá rí mi tèmi náà ṣe nǹkan tí ò dáa correct me pè mí tó o bá rí mi pé dáàdi àdẹ̀rí nǹkan báyìí o pè mí. Àjọ jẹ́ olùṣọ́ ara wa ni. Tèmi bá ti ń kópa tèmi pé kẹ́yìn o má bàa lọ́rùn àpáàdì ẹ̀yin náà gbọ́dọ̀ kópa lórí tèmi náà. Bàbá ẹ máa ń pe nọ́mbà yín fáwọn èèyàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 0 8 0 0 6 5 8